Ẹ̀yin èèyàn lé àgbọ́ wípé aláǹgbá ló da inú délẹ̀ àmọ́ èyí tínú run. Èyí ló dífá fún àǹtí wa. O, wọ́n ní wọ́n gbéra láti London, wọ́n padà wá sí Nàìjíríà nítorí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀. A sọ gist fún yín wípé àǹtí wa ó pe Queen Naomi, wọ́n dẹ̀ sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún Queen Naomi pé kó máa expect àlejò. Wọ́n ní àǹtí wa ní òun ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí, wípé ìgbà tí kábíyèsí tí wọ́n find out pé UK ni wọ́n ti pe Queen Naomi, wípé kì í ṣe Boston, wípé wọ́n kàn ló calling card ni. Wọ́n ní kábíyèsí bínú sí àǹtí wa, wọ́n ní nǹkan tí àǹtí wa fi wá sí Nàìjíríà nìyẹn. Ṣùgbọ́n nǹkan tí à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé àǹtí wa ti gba olórí quarters tí kábíyèsí rà fún wọn lọ. Wọ́n ti lọ bá àǹtí wa wọ́n ní wọ́n fa ìjà yìí, wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n sọ pé àǹtí wa òun ló ń dá gbogbo wàhálà yìí sílẹ̀. Ṣùgbọ́n nǹkan tí ò wáyé mi ni pé nígbà tí àǹtí wa tó ń sọ pé àǹtí wa ló dá gbogbo wàhálà yìí sílẹ̀, báwo ni àǹtí wa ṣe pe Queen Naomi? Nǹkan tí ò yé wa náà nìyẹn. Ṣùgbọ́n bí a ṣe wá gbọ́ tán narrate ọ̀rọ̀ yẹn ni pé lòun ò mọ nǹkan kan o. Ó ní òun ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí. Ó ní àǹtí wa R àti M àwọn ni wọ́n ṣe gbogbo ìwà yìí láti fi má jẹ́ kí Queen Naomi padà wá sínú palace, pé òun ti mọ̀ pé wọ́n ń plan ibi fún Queen Naomi ni. Ó ló dẹ̀ ti pẹ́ tán ti ń ṣe, ó ní bó ṣe máa ń plan ibi nìyẹn. Tán bá ti rí i pé Queen Naomi fẹ́ padà wá sínú palace, wípé wọ́n á gbé ọ̀rọ̀ ìyàwó, wọ́n á gbé ilé Queen Naomi lọ́kàn. Wípé òun ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí. Wípé òun dẹ̀ wá bẹ kábíyèsí, wọ́n ló wá bẹ kábíyèsí pé kí kábíyèsí kó forgive òun o, nítorí pé ọwọ́ òní funfun lẹ́lẹ́ ni o. Wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ òun ò mọ bí ọ̀rọ̀ phone ṣe jẹ́. Ó lóun ò mọ̀ ìgbà tí wọ́n ń pera wọn. Wọ́n ní bó ṣe gba olórí quarters lọ nìyẹn tó lọ bá àǹtí wa tó bẹ̀rẹ̀ sí í jà. Wọ́n ní wọ́n jà débi pé gbogbo ìkànnà báyìí ó fi yẹ àǹtí wa wípé ó ní àǹtí wa ló ń dá gbogbo wàhálà yìí sílẹ̀. Wípé àǹtí wa òun ló ń pinná gbogbo ọ̀rọ̀ yìí, òun ló ń kun iná mọ́rọ̀ yìí. Wípé gbogbo nǹkan tán fẹ́ òun ni kí kábíyèsí àti Queen Naomi. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní wọ́n ṣe wọ ìjàkadì yẹn nìyẹn. Wọ́n náà jà tó jẹ́ pé wọ́n ní kì í ṣe ìjà kékeré ni àǹtí wa àti Haru jà. Wípé àǹtí wa ní ìkà òun ni àwọn méjèèjì, pé àwọn ni wọ́n ń ṣe gbogbo ìwà burúkú yìí. Wípé wọ́n fẹ́ dàárín kábíyèsí àti Queen Naomi rú ni. Wípé wọ́n ń try láti jẹ́ kí Queen Naomi bínú. Ìtorí ẹ̀ ni wọ́n fi ń gbé ọ̀rọ̀ obìnrin. Wípé kábíyèsí fẹ́ ìyàwó mi, wọ́n fi ń gbé ka Queen Naomi láyà. Lóòótọ́ ó lóun ò wà innocent o.
ó lóun náà mọ̀ pé òun ti ṣe àwọn nǹkan míì ó ní ṣùgbọ́n ó ní lórí ọ̀rọ̀ yìí pé oníyàwó ẹ̀ pé òun lòún plan ẹ̀ ó ní kì í ṣe òun ó ní kì í ṣe òun ṣe é mẹ́kẹ́ parọ́pò ńgbà yẹn wọ́n sọ pé adákẹ́jà ni òun náà ń ṣe tiẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n ó ní ọ̀rọ̀ ti ìyàwó tuntun ó lóun ò mọ̀ ń pa ẹ̀ nǹkan tí a gbọ́ nìyẹn tán ní àǹtí wa èso wọ́n ní wọ́n jà pé wọ́n yára wọn léèkánná gan ni tán búra wọn. so ẹ̀yin èèyàn lé wọ́n ní palace wọ́n ní ó ń gbóná seriously báyìí wọ́n ló ń gbóná seriously ṣùgbọ́n tá a bá tún gbọ́ any update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ mo ní láti sọ fún yín wípé allege ó ní gist yìí nǹkan tí a gbọ́ la ní ká wá torchlight pẹ̀lú ẹ̀yin ará ilé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àti lẹ́yìn òde ọlọ́run aláàánú á bá mi ṣàánú fún yín o gbogbo nǹkan tẹ́ ẹ bá ń fẹ́ ọlọ́run á ṣe fún yín ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe o ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ti subscribe á dúpẹ́ fún gbogbo ìfọwọ́sowọ́pọ̀ yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè ẹ ní tọrọ jẹ́ o ẹ ní tọrọ mọ́ ẹ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all.